Yes, nǹkan ọmọkùnrin ẹ ó fẹ́ gbéra ṣùgbọ́n kò ríbi gbéra. Nǹkan ọmọkùnrin ẹ ó fẹ́ gbéra ṣùgbọ́n kò ríbi gbéra. Ó wù ẹ́ ṣe àmọ́ kò gbéra. Yes, ẹ̀yin tèmi, nǹkan tá a fẹ́ discuss lénìí nìyẹn. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ lélẹ̀, èmi Hajia on by 2 herbal practitioner ìdákọ́lẹ̀ àti gbogbo. O lè kàn sí mi fún anything tó bá ń dà ẹ́ láàmú. Àmọ́ lórí platform mi, lọ́kọláya ni mo gbé wá, enjoyment ni mo gbé wá, ìdákọ́lẹ̀ ni mo gbé wá, ìdákọ́lẹ̀ ọkùnrin, ìdákọ́lẹ̀ obìnrin. Bẹ́ẹ̀ nítorí pé ọkùnrin ló ń follow mi jù, mo máa ń sábà sọ̀rọ̀ tọkùnrin. So I want happiness lọ́kọláya. Mo dẹ̀ fẹ́ happiness ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó. Yes, ẹ̀yin tí tèmi, níjọ́ wo mo sọ fún yín, mo ní there is more to what we call nǹkan ọmọkùnrin tá à ń pè ní oko ju bẹ́ẹ̀ nǹkan ṣe ń rò lọ. Arima mo went as far as nínú mood mi tí mo wà níjọ́ yẹn lọ. Mo ń sọ wípé kíní kan tó ń kan oyin. Ó kan oyin, ẹ̀yin kan lè understand. Bóyá ẹ ṣì gbọ́. Ó ń kan oyin, ṣé kò kan oyin? Tó ò bá kan oyin, kò lè kan èmi àti ẹ. Ṣé bí oko yẹn ló bí wọ, ló bí èmi, ló bí wúrà ọlá ẹ, ló bí ọlá ìwọlá ẹ, òun ló bí àánú ẹ, òun ló bí ìdùnnú ẹ, òun ló bí oríire rẹ, òun ló bí àwọn ọmọ alálùbáríkà, ló bí wọ ìyá, ló bí wọ bàbá. Mashallah. Ṣé kò kan oyin ni? Ó kan oyin, ẹ̀yin tí tèmi. Ó kan oyin jù. Yes, lórí èyí tí mo sọ lọ, nǹkan ọmọkùnrin ẹ fẹ́ dìde. Ó wù ẹ́ ṣe àmọ́ kò wá ríbi dìde. Ó try, ó gbé pẹ̀lú ikùn, ó gbé pẹ̀lú ẹ̀mí, ó gbé pẹ̀lú orí, ó gbé kò dìde náà ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló really ṣẹlẹ̀? Ìwọ náà wàá rí pé it has something to do with the brain. Brain yẹn kò transmit signal sí okó rẹ̀ kó lè bá fún ní blood flow láti expand, láti jẹ́ kí o nà, kó fẹ̀, kó maintain erection, kó withstand láti bóbìnrin sùn. Yes, simple arithmetic. Kíní kan ṣẹlẹ̀. Ó lè jẹ́ with a larger percentage, ó lè jẹ́ nerves damage. Ṣé mọ̀ pé in the past, mo ti sọ̀rọ̀ nípa testosterone, mo ti sọ̀rọ̀ nípa blood flow. Blood flow, tá a bá sọ̀rọ̀ nípa erectile dysfunction, tá a sọ̀rọ̀ nípa ìdákọ́lẹ̀, blood flow, òun ló máa ń sábà affect ọkùnrin jù ní blood flow. But any tere, ó lè jẹ́ nerves damage. Ó lè jẹ́ nerve damage tí àwọn olóyìnbó ń pè ní neurogenic erectile dysfunction. Ẹ̀yin tèmi, ó máa ń ṣẹlẹ̀ púpọ̀ fún àwọn tó bá ti ní diabetes for a long time. Yes, number 1, nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn tó ní diabetes nìyẹn, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ní diabetes kò rí erection maintain láti bá obìnrin sùn or láti enjoy ara rẹ̀. Tó bá jí láàárọ̀, nǹkan ọmọkùnrin ẹ̀ kò ní gbéra. Ìdí ẹ̀ náà ni pé nítorí nerves damage látọwọ́ pé sugar high for a very long time tí ò rí ìtọ́jú. Ó ṣe é ṣe bó ṣe ń gbọ́ mi yìí, òun ló ń dààmú ẹ̀. Ó dẹ̀ lè má jẹ́ pé diabetes ló ń ṣe ìwọ o. Ó lè jẹ́ àìsàn tá à ń pè ní Parkinson disease. Ó lè jẹ́ stroke. Ó lè jẹ́ spinal cord injury. Ó lè jẹ́ as a result of a former surgery tó involve gbogbo surgery. Bóyá ó ní láti ṣe pẹ̀lú pelvic ẹ, prostate glands ẹ or reproductive ẹ. Yes, bóyá ìgbà kan rí nǹkan kan ti ṣẹlẹ̀ sí ẹ tó ní ṣe pé okay, wọ́n gbé ẹ lọ sí hospital, bóyá wọ́n lọ wá ṣe operation níbi nǹkan ọmọkùnrin ẹ fún ẹ. Ó ṣe é ṣe bẹ́ẹ̀. Ìgbà míì ó lè ṣẹlẹ̀ within a short period of time kẹ́ ẹ recover. Àwọn ẹlòmíì, kíní yìí ó ń ṣe wọ́n up till now. Àwọn ẹlòmíì ó lè jẹ́ severe tó jẹ́ pé wọ́n lè mọ́ bọ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ kó tó di pé ó wá sọ wípé o ò ní bọ́ ńbẹ̀, like ó lè try 1 or 2 herbs on a worst scenario. Tó jẹ́ pé ó rí pé eléyìí ó terrible gidi gan, bóyá o dẹ̀ ti náwó lórí herbs. Bẹ́ẹ̀ o tí ì pè mí on point o, tó bá ti pè mí on point, mo rò pé o ti náwó kankan anywhere o. Bóyá ìwọ feel pé o ti náwó, bóyá this nerves damage yìí, ó lè jẹ́ nǹkan tó serious, tó need láti lọ rí àwọn èèyàn tá à ń pè ní neurologist. Àwọn ni wọ́n ń ṣe gbogbo ètò, medical doctor tó ní ṣe pẹ̀lú nervous system. Everything is about signal. Nerves ó dàbí electrical wire cable ni nínú ara wa tó ń transmit here and there to the brain. Gbogbo ẹ̀ connect ni. Ó connect, you understand? From brain to the spinal cord to the every part of the body. Tó bá kọ́lé tán, tẹ́ bá kọ́lé tán, tẹ́ bá wáyà, ṣé ẹ̀ ní wà nínú darkness? Ẹ wà nínú darkness. So òun ló ń signal sensitivities. Òun ló ń signal. So through moving from here to here, touching, feelings. So tó bá jẹ́ pé tó bá wá experience maybe a kind of nerves damage, either mild
medium or severe. Kí ni àwọn àpẹẹrẹ tó máa rí? Àwọn àpẹẹrẹ náà ni pé ibi tó ti ní feelings tẹ́lẹ̀, nǹkan ọmọkùnrin tó jẹ́ pé feelings àwọn ọkùnrin mi ò sọ fún mi pé Haji àtẹ bá mọ̀ mí tẹ́lẹ̀ kí n má ti róbìnrin ni. Gbogbo feelings yẹn kú tán. Then ó wá dàbí ẹni pé tó bá tiẹ̀ fọ́ọ̀kàn kò tẹ̀ ní any feelings ó tẹ̀ ti tán. Either ó reduce ni àbí ó tiẹ̀ kú pátápátá. Then number 2, tó bá jí láàárọ̀, ó yẹ kí ọkùnrin dìde láàárọ̀ sẹ́ẹ̀. Ọkùnrin ó yẹ kẹ́ ẹ máa dìde láàárọ̀, kẹ́ ẹ rí pé ẹ dìde láàárọ̀, but ìwọ kò sí ńbẹ̀. Then o ò ní ability láti maintain erection. Ẹ̀yin tèmi nípa ti nǹkan ọmọkùnrin mò ń discuss as ìdákọ́lẹ̀ special. So ó lè jẹ́ as a result of nerves damage. Mo ti sọ, ó ti boost testosterone ẹ̀. Blood flow rẹ̀ ó wà perfect. You are okay, o ní disease kan. Ó ṣeé ṣe bóyá nerves damage yìí ni. Ó lè jẹ́ as a result of even minor injury. Then àwọn tó máa ń sábà tún experience ẹ̀, àwọn tó bá mutí, àwọn tó bá mu sìgá, àwọn tó bá ń ṣe cycling, tó bá ń ṣe bicycle cycling, ó lè ṣẹlẹ̀ sí wọn. Kíní kan ti ṣe ẹ́ rí tẹ́lẹ̀ sẹ́ tó ní ṣe pẹ̀lú nǹkan ọmọkùnrin ẹ̀. Ó ti lọ ṣe òògùn lò, ó ní ṣe pẹ̀lú nǹkan ọmọkùnrin. Wọ́n ní láti gbé lọ sí hospital, wọ́n lọ ti abẹ́rẹ́ bọ̀ fún ẹ cha. Ó tiẹ̀ lead sí surgery, ó lè jẹ́ bẹ́ẹ̀. So kó tó di pé ó wá write ẹ off pátápátá, mo fẹ́ kó try apps on point by 2. Mo fẹ́ kó try apps on point by 2. Kó tó write ẹ off pé okay o, this nerve damage wọn ò lè repair rẹ̀ mọ́. Mo fẹ́ sọ kíní kan, bẹ́ẹ̀ kí n tó sọ, ẹ jẹ́ n kọ́kọ́ sọ ilé náà jẹ́ kí n rántí. Most often àwọn tó bá ṣe prostate gland operation, wọ́n máa experience ó máa jẹ́ as a result of after effects. But after effects 6 months, 8 months, oṣù wà ń bẹ̀ ó ní sùúrù. 1 year gbogbo after effect ó yẹ kó ti tán. Tó bá ti wá dúró bẹ́ẹ̀ tó sì ń ṣe bẹ́ẹ̀, a jẹ́ pé it is either kó tètè wá àtúnṣe kó padà lọ bá wọn, kó má di pé kíní yẹn wọ́n ti bá ṣe àkóbá. Bóyá ó ti gé, ó ti ré, ó ti flat, ó ti wà endangered. Ṣé wọ́n lè rí túnṣe àbí wọn ò lè rí túnṣe? Ìwọ tó bá ti ṣe operation ni mò ń sọ o. Any of you tẹ́ bá ti ṣe operation, ó ṣeé ṣe pé problem ti lè wà láàrin yẹn. Àwọn náà ni wàá lọ bá. But ìwọ tó jẹ́ pé kò ṣe pé o ṣe operation kankan, ó lè jẹ́ trauma, ó lè jẹ́ minor injury, ó lè jẹ́ like lifestyle bicycling or maybe medication. Yes, kọ́kọ́ try apps on point by 2 náà. Bẹ́ẹ̀ mo wá ní kíní kan. Ó pè mí nísìn, ó complain fún mi. Mo ti target ẹ pé màá ta apps fún ẹ náà ni. But in between tá a ti wá ń discuss, ó wá gbé problem wá. Ó gbé problem tó gbé wá tí nǹkan ọmọkùnrin ẹni. Ó wá bẹ̀rẹ̀ sí ní sọ nípa ìgbésí ayé problem yòókù. Ní ọkàn mi, èmi ò mọ̀ wò pé wàláì. Màá wò pé no, kì í ṣe pé nítorí problem yẹn. Ó wá nítorí financial issue ni. Wàá wá identify. Ṣé treatment ló fẹ́ nípa ti apps yìí? Or ó fẹ́ kí n assist ẹ monetary aspect? At the end of the day, kí mo wá fẹ́ sọ fún àwọn yẹn? Ó fẹ́ bá mi rajà. Òun consult mi lọ́wọ́. Ó wá sọ problem. Mo ti náwó tẹ́lẹ̀ o. Owó tí mo ná ti pọ̀ ju o. Problem tí mo ní leléyìí. Mo fẹ́ sanwó school àwọn ọmọ. Mo fẹ́ sanwó ilé. Mo fẹ́ sanwó mọ́tò. Mo fẹ́ sanwó gbá. Mo fẹ́ sanwó. We are in the midst of plan and discuss. Ẹ̀yin tèmi, kí ló gbé wá? Is it not monetary issues ló gbé wá fún mi? Kí ni mo fẹ́ sọ? Èmi máa tì wọ́n. Mo bí tí mo máa tì wọ́n sí. Màá ní no problem. Sórí problem ẹ̀ yìí lọ sọ́dọ̀ urologist. Problem ẹ̀ yìí lọ sọ́dọ̀ neurologist. Urologist ó ní àwọn tó ní ṣe pẹ̀lú ẹpọ̀n, kórópọ̀n, prostate gland yín tí wọ́n bá yín check ẹ̀. Àwọn neurologist àwọn ni tó máa bá yín check everything that has to do with your nervous system. Tẹ́ bá ti lọ sí general hospital specialist. Yes, general hospital wọ́n wà ńbẹ̀, wọ́n kún bẹ̀. Jọ sọ problem ẹ fún wọn. Yes, nǹkan tó ń bá sọ wá gbé bá mi. Apps wà tó jẹ́ wípé ó lè help ìwọ small nerve damage problem or medium nerve damage problem. Bẹ́ẹ̀ tó bá ti wà severe, kò sí nǹkan tó lè ṣe sí. Tó jẹ́ pé àwọn náà ni wọ́n fà tó fi wà bẹ́ẹ̀ yẹn, bóyá through operation, ọ̀dọ̀ wọn náà ni wàá lọ. Bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ pé kò sí nǹkan tó tẹ̀ ṣe bẹ́ẹ̀, a kàn pẹ̀lú bó ṣe ń ṣe é, bó kàn ní òkè nerves lélẹ̀. Tí apps ní lè ṣe ó lè ṣiṣẹ́ fún ẹ. Tó bá ti complain owó, èmi ó direct ẹ kúrò lọ́dọ̀ tèmi ni. Kò ju bẹ́ẹ̀ yẹn lọ. O ṣá expect mi kí n fẹ́ yín mi ṣe apps fún ẹ. O expect tá a bá tí ì débi tá à ń lọ, kì í sinmi. Ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ yẹn lọ. Mo sọ fún yín. It takes many to tango. Nǹkan tẹ́yin pè ní nǹkan ọmọkùnrin yẹn ó lágbó pọ̀. Ṣé rí nǹkan tẹ́yin wò yẹn surface lẹ́ ń wò? Iná ńkọ́? Mo sọ fún yín nípa corpus cavernosum. Mo sọ fún yín nípa corpus sponginosum. Mo sọ fún yín nípa urethra gangan là ń pè ní okó. Nítorí pé kí ni? Òun ló ń da ìtọ̀. Òun náà ló ń da àtọ̀ ibi àárín yẹn. Because tí wo bá da àtọ̀, kí ni àǹfààní kó ṣe ìbálòpọ̀? So nǹkan tẹ́yin rí yẹn, aṣọ lẹ́yìn rí. Yes, skin lẹ́yìn rí. The main inú ló wà. Àwọn kíní tí mo dẹ̀ ń sọ yìí, wọ́n
wọ́n ní nerves alálùbáríkà. So nerves kankan nínú wọn ò gbọdọ̀ damage. Tó bá damage, kò ní fún ẹ ní signal, brain ò ní fún ẹ ní signal. Dípò tó máa fún ẹ ní enlarged blood flow tí nǹkan ọmọkùnrin yẹn tá fi nà dáadáa. So bí brain bó ṣe ń transport message sí blood vessel, tí ẹ̀jẹ̀ tó dẹ̀ ń rọ́ sí gbogbo okó 1, okó 2 tí mo sọ. Bákan náà ni ó ṣe máa jẹ́ kí àwọn arteries kó relax. Tí arteries yẹn bá wá relax, á wá fún ẹ̀jẹ̀ yẹn ní enough blood láti pọ̀ sí nǹkan ọmọkùnrin yẹn. So bí ẹ̀jẹ̀ yẹn bá ṣe wá pọ̀ sí okó 1, that is corpus cavernosum, plural ni cavernosum, àti corpus spongiosum. Tí ẹ̀jẹ̀ pọ̀, tó bá ṣe pọ̀ yẹn, á wá mú kí veins, kí àwọn iṣan yẹn, á jẹ́ kí wọ́n close, á jẹ́ kí ó pa ẹnu dé. Bó ṣe wá pa ẹnu dé yẹn, ó ti trap ẹ̀jẹ̀ síbẹ̀. Ẹ̀jẹ̀ máa wà ńbẹ̀ yẹn títí di tí ọkùnrin á fi ṣe ìbálòpọ̀, tá fi release, tí ara ó fi wá balẹ̀. Yes.